Ọṣẹ ìyọ́nú ayé, ọṣẹ tí àwọn àgbàlagbà fi yọ́nú síyàn. Ọṣẹ téèyàn fi ń rí tiẹ̀ ṣe, tá a máa ń wẹ̀ ní ọjọ́ 16. Sórí, nítorí nílò fọṣẹ ìyọ́nú yìí, ànàmọ́. Ẹlòmíì tún wò pé ànàmọ́ kí ó ní bàbá Fágbé ń bolo ìwó tó ní bàbá Fágbé oró tó gbédè yìí. Ẹ ò mọ̀ pé mo gbọ́dọ̀ bàbá mi Edward. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan sórí tí ì bá sọ pé ó lójú olóògùn tí ó fi gagbága pẹ̀lú mi. Kìí ṣeré o. Torí pé tèmi gan bá wo nǹkan míì gbà mí tún wá wò pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bàbá mi tí ò jẹ́ kí n fi àìmọ̀kànmọ̀kàn ọ̀rọ̀ ẹ̀sìn pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Nísìn àsìkò yìí nísìn ẹ̀rí tí wọ́n fọ ànàmọ́ kalẹ̀ tó funfun kéékèé ṣe lẹ́ṣẹ̀ ọ̀nà ọ̀sẹ̀ méjì péré ní ẹ̀mí wẹ̀ 16 days. Sórí òun nìkan náà ni ọkàn bẹ èpo ara rẹ̀ kúrò ní mọ́gbọ́bẹ̀ sí ọkàn bẹ èpo ara rẹ̀ lásán. Sórí ọ̀nà méjì nìyẹn fi lè lò ó. Àkọ́kọ́, tó bá bẹ́ tán o lè gún mọ́ ọṣẹ lójú ẹsẹ̀. Ọ̀nà kejì tó ní wípé tó bá ṣe tán o lè ṣe ní powder lélùbọ́ tó jẹ́ wípé ọkàn kéékèèké dá pé láàrin ọjọ́ kejì ó ti gbẹ. Tó bá wá gún tán tó sá tán o lè tún tún kù tó ṣẹ tó fa jọ̀jọ́ tí ó fi kúnná dáadáa. Sórí kò sí nǹkan kan míì tó kún. Nǹkan kan tí mo kàn bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wo iṣẹ́ mi ni wípé ẹ bá mi like ẹ bá mi share rẹ̀ nítorí wípé ara àwọn nǹkan tá à ń fi ilẹ̀ yìí sórí ìwọ tó ń bá wá àwọn iṣẹ́ yìí pàdé tó ń fojú nẹ́ẹ̀gínẹ̀ tiẹ̀ Ọlọ́run tó ò bá kọ́lẹ̀ kó o ní jọ́tà kan sáàmọ̀ wípé iṣẹ́ bàbá Fágbénró ni ọmọ Edward ọmọ Òrìṣàtọ́lá ìwọ máa kọ́ sí i. Kò síṣẹ́ mi kan tó kọ́lẹ̀ tó mọ rẹ tó bá lọ́la tí ò ní ṣàdúrà fún ọ. Gbogbo nǹkan kọ́ lọ́rọ̀ ẹ̀ ṣe o eléyìí gbogbo àwọn nǹkan yìí ṣe bọ́ ṣùgbọ́n lómi ti máa ń rò pé ṣé gbogbo ẹ̀ náà lẹ́bọ ni ẹbọ ni tí gbogbo nǹkan fi dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́. Ẹbọ ni tá a fi sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù tí a fi ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ntí bàbá ẹlòmíì ní nínú ilé rẹ̀ kò yẹ kó képe olóògùn kankan kóhùn gan máa dára ẹ̀ lóhùn nù ilé ni. Kò yẹ kó lọ́ọ̀dọ̀ ẹnì kankan mọ́. Ṣùgbọ́n bàtà ti fọ̀rọ̀ ẹ̀sìn sọ gbogbo ẹ̀ di ẹ̀ṣẹ̀ ọba ṣeré ọwọ́ ọ̀nà tá ń dáná ń bo níná wà. Ṣé Ọlọ́run tó dá ewé tó ní ká máa fi gbádùn ara wa ṣé kò dá ni tó fi dá fún wa. Bá gbé kámẹ́rà sí pé mo ti bẹ́ báyìí sórí báyìí nìsín àti bẹ́ báyìí nìsín kò sí nǹkan kan tó kù kún o lè ṣàkọgbẹ ànàmọ́ ni potato kọ́ àbí náà kọ́ lè bọ́ ẹni sweet potato sorry you can sun it. When you sun it, it's dry, then pound it, filter it, then mix it with soap and bath it just for only 2 weeks. Within that 2 weeks, you will see God. You will thank God. You will see something. Ó dúpẹ́ Ọlọ́run. Ọ̀sẹ̀ méjì ni máa wẹ̀ láàárọ̀. Gbogbo ọ̀sẹ̀ tó ń pò mọ́ jù báyìí náà lọ. Ọjọ́ ọ̀sẹ̀ méjì lọ o. Mo fọlọ́run bẹ̀ ọ́. Torí pé àwọn iṣẹ́ kọ̀ọ̀kan bẹ tó máa ń jẹ́ pé ó ní àsìkò. Ó máa ń ní ìgbà. Téèyàn bá lójú bẹ́ẹ̀ lọ, o lè má dáhùn mọ́. O lè má rèsì tó yẹ kó rí lórí ẹ̀ mọ́. Ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ méjì yẹn, wàá ríṣẹ̀ mọ́ra lé o. Sórí tí màá sọ pé mo jogún oṣólẹ̀ tó pọ̀, mo jogún ẹ̀yọ́nú tó pọ̀, mo jogún aṣínà tó pọ̀, mo jogún àwọn nǹkan kàǹkàǹkà tá a lè kó sọ online. Máa ń sọ wọ́n tó bá fẹ́ là bàbá Fágbénró mo fẹ́ là tó sì níṣẹ́ lọ́wọ́ tó lówó tó ń ṣe tó ọ̀nà tó ń gbà rówó. Ó mọ̀ wípé nǹkan bẹ ńlẹ̀. Ó mọ̀ pé tíyàn fi ń sọ̀yàn dé èèyàn ń bẹ tí mo jogún lọ bàbá mi tá a lè kó sórí atẹ́gùn pọ̀ bá wá ṣe lówó sí ló ṣe gbádùn Ọlọ́run sí látara wa. Ọṣẹ Edward ni gbogbo ọdún wo ṣẹ́ mi tó bá mi ra ọṣẹ bàbá mi màá rà àyẹn ni pé ọkàn wò lásán ni ò nífẹ̀ẹ́ mi.
torí pé gbogbo iṣẹ́ tá à ń filẹ̀ lọ́fẹ̀ẹ́ tó sì jàǹfààní fún yín ó yẹ kẹ́yìn náà wá wò pé èèyàn ṣe nǹkan jáde lórúkọ bàbá ẹ̀ ẹ jẹ́ ara ká tiẹ̀ gbọ́ṣẹ́ rẹ̀ wò sọ́dọ̀ àwọn oríṣẹ́ yìí àwọn èèyàn ti ra all over the world àwọn tó sì ti ra ò lè fi ṣeré wọ́n mọ̀ pé tested confirm ní 50,000 ní ọ̀n lálàkàlà ni ọ̀n jẹun lójú oorun gbogbo ẹ dojúrú ni kò yí ọmọ wọ́n tiẹ̀ lóògùn ìṣiṣẹ́ láàárẹ̀ wà rọ̀ṣẹ̀ Edward orúkọ bàbá mi ni mo fi ṣe orúkọ bàbá mi ni mo sọ nítorí pé orúkọ tí bàbá mi ń jẹ́nu iṣẹ́ rẹ̀ ni kò wá sí ní tó burú nínú kí wọ́n wò pé iṣẹ́ bàbá mi yìí ó mo gbọ́dọ̀ ṣe ọṣẹ rẹ̀ jáde lórúkọ rẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ so tí táwọn sọ fẹ́ lómi pé kíní kan ẹlòmíì máa wò pé bàbá rẹ̀ bí bàbá tiẹ̀ náà bá dáa tó sì ṣe ń tọ́ dálẹ̀ ó yẹ kó fògùn rẹ̀ gbárí torí pé wọ́n ní bógun ẹni bá dáni lójú àáfi ṣe kí ni àáfi gbárí ni àti wípé òbí ẹni ni ọlọ́run ẹni ọlọ́run tá a rí nu ọlọ́run tọ̀run bẹ lókè o tó dá gbogbo wa ṣùgbọ́n ọlọ́run kékeré tó ṣẹ̀dá wálẹ̀ ní bàbá wa níyá wa bí yẹn bá ń pọn rere wọn tí ń fọn rere wọn tí ń gbé wọn ga kò sí tó burú ń bẹ ìṣègbè sẹ́tà ń filẹ̀ yìí nìsín ọgbọ́n tó ń jogún lọ́wọ́ bàbá rẹ̀ lèmi náà wá ń jogún lọ́wọ́ rẹ̀ lèmi náà wá ń lò yìí ká ní bàbá mi ní èso ti fọ̀rọ̀ ẹ̀sìn dá gbogbo ẹ̀nù kí lèmi fẹ́ dé bá gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lágbàáyé lónìí tó ń jàǹfààní fún yín tí ń jẹ́ wúlò fún yín tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ orí péjì mi ni wòlíì wà táwọn náà ti mọ́ṣẹ́ tán ti fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní níbẹ̀ lórí péjì mi tó jẹ́ pé iṣẹ́ bàbá mi yìí ni wọ́n ń ṣe fún èèyàn táwọn náà ń dúpẹ́ tí wọ́n tó ń jẹun ṣé gbogbo ọmọ yẹn ọ̀bá kan wọ mi lásán ni bàbá wa máa dúpẹ́ fún káyìn náà wọ́n bá ń ṣàdúrà fún bàbá yẹn pé iwájú tí bàbá mi kọjú sí kọ́lọ̀ ń jẹ́ ọmọ dá ẹ̀yìn tó sì fi lé ọmọ bàjẹ́ ó tó bí ojú bẹ́ẹ̀ lọ ànàmọ́ lásán tá à ń jẹ sweet potato òun ni sweet potato ẹ ṣí àṣẹ ẹ jẹ́ kó lọ fà sweet potato ni ìwọ kan wá tó bá jẹ́ pé kìnnì kankan wá kékeré tí ó jù báyìí náà lọ bẹ́ẹ̀ gun mọ́ṣẹ́ lójú ẹsẹ̀ tó bá jẹ́ di pé àti tún sáà ó tún máa ní ọ́la gun mọ́ṣẹ́ lójú ẹsẹ̀ wàá wẹ̀ fọ́sẹ̀ méjì máa wẹ̀ láàárọ̀ ọ̀n lọ kó owó rẹ ni ó rí i pé bí èrùn ṣe ń bo ṣúgà ni wọ́n máa bọ̀ ọ́ ní okòwò rẹ tó ń bá tún lọ sọmọ pé àtún máa ń fi sweet potato yìí náà ṣe ọṣẹ tí ráṣìṣì máa ń bẹ lára tí àwọn kòkòrò máa ń bẹ lára ó ní tá a fi kún ìyẹn ìṣọ̀rọ̀ òní ṣùgbọ́n tá à ń sọ lónìí ni pé bó la ṣe lo sweet potato fún ẹ̀yọ́nú ànàmọ́ òun náà wọ́n ń pè lódùkú irú àsìkò yìí ní ìṣàsìkò òjò ní mọ̀ kódà omi wù lẹ́gbẹ̀ẹ́ lé ó lè jẹ́ òpupa rẹ̀ ń bẹ funfun rẹ̀ ń bẹ kò sí ètò olò tí ò ṣiṣẹ́ o torí ẹlòmíì tó máa bí lè bàbá Fágbẹ́rú sánàmọ́ pupa ni kò sí ètò olò tí ò ṣiṣẹ́ sánàmọ́ funfun ni kò sí ètò olò tí ò ṣiṣẹ́ ìwọ kan gé kéékèèké ọbẹ̀ èpo rẹ̀ o bàbá ẹlòmíì tó lè mọ bí bàbá Fágbẹ́rú tó ní ìdíkà bẹ́ ọbẹ̀ o wàá bẹ́ you peel it then you will pound it with soap bath it just for only 16 days you will see wonder you will see glory wàá dẹ̀ dúpẹ́ fọlọ́run nọ́mbà tó pè mí sílẹ̀ ọfẹ́ ṣe ẹ̀yọ́nú ni ọfẹ́ ṣoṣólẹ̀ ni ọfẹ́ ṣaṣínà ni ọfẹ́ ṣe gbogbo ránṣẹ́ tó fẹ́ ṣe bàbá Fágbẹ́rú àrùn ara kan ni ẹ̀yà ara kan ni ìpè mí wò ẹnìkan ní bàbá Fágbẹ́rú ṣé iná máa ń tọ́jú àrùn ara ni mo ní kìí ṣe pé jọ́tà bá ń lò dé gbogbo ta bá ní lọ́nà lákòódá ní ṣẹ́ni tó ní stroke tó jẹ́ wípé ó débì ó sì rìn lójú ẹsẹ̀ ẹni yẹn retired banker ni stroke yẹn náà lójú retire bí iṣẹ́ wọ́n ti wá gbé káàkiri mo níjọ́ tewúrẹ́ bá bímọ tiẹ̀ ní rìn o mo ní láṣẹ Ọlọ́run nígbà yìí báyìí ẹ sì mẹ́rin kan wá àwa ṣàgbo yẹn Ọlọ́run wá ní ẹni yẹn awẹ̀ tán bá a ṣe kúrò nínú bedroom mo ní ẹ filẹ̀ ẹjọ́ dúró fúnra rẹ̀ àgbẹ̀ dúró èèyàn ọmọ ẹgá ìdẹ̀ lọ́tún èèyàn ọmọ ẹgá ìdẹ̀ lósì ọgbẹ́sẹ̀ kẹ́ni tábà ó ṣe bí àgbẹ̀ ṣubú ní kò ní ṣubú ẹ̀ṣà gá ìdẹ̀ ìgbà tí ó fi gbé láàrin ìṣẹ́jú 5 ìfúnra rẹ̀ ní yíkánú pálọ̀ díẹ̀díẹ̀ àwọn ọmọlẹ́bí rẹ̀ fẹ́ ya wèrè wọ́n ní ẹdúró náà ṣé màjíìkì lẹ́yìn ń lò ní mọ́lọ́lọ́run ni mo ní gbogbo nǹkan kọ́ ni àrùn ara àwọn àìsàn kan tó jẹ́ pé kìí ṣàrùn ara stroke kìí ṣàrùn ara kìí ṣe fish kìí ṣe medical
náà ni pé gbogbo àwọn àrùn tó bá jẹ́ pé kò wọ̀kọ̀ jẹ́ ti medical tẹ́ ẹ̀ bá fi medical tọ́jú ẹ̀ kò ní lọ. Stroke ní ìsìn tí ẹ̀ bá ní tó bá ti dé bá ti lé fún lábẹ́rẹ́ wàhálà ti dé. Kàkà kó tún máa sàn yóò máa le sí ni. Àfi kẹ́ àgbo ní tọ́jú stroke, àgbo ní tọ́jú diabetes, àgbo ní tọ́jú cancer. Oògùn pátápátá wọn mọ̀ fún ní chemo tó jọra wọn ní. Nọ́mbà tó pè mí sí 08030456383 08030456383 08030456383 08030456383. Kò dìgbà téèyàn bá sùn, sórí téèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Ọlọ́run téèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Pẹ́lú mi bá ní kéèsì kan, bàbá Fágbénrúbò láti wá ṣe báyìí àti àti fẹ́mi lówó. Mo máa ń sọ ni, ẹjọ́ tí bá ti gbẹ́sẹ̀ lé, adájọ́ tí ó da, bóyá ti lọ̀run tẹ́lẹ̀ padà wá. Ọlọ́run máa ń gbà fún mi, Ọlọ́run máa ń fún mi ṣe torí pé ara àwọn nǹkan tí mo jogún lọ bàbá mi nu. Tí máa ní sọ fẹ́ lómi pé mo ti gbẹ́sẹ̀ lé kéèsì rẹ̀. Tí ó ní bàbá Fágbérú, wọ́n tún ní kinní kan ṣẹlẹ̀, Ṣàngó ọjà mo ní kò sí Ṣàngó kankan tí ó jà mọ́. Nígbà tá a bá ti lè kan ìkan rẹ̀ ní Nàìjíríà, tá a ti lè pàṣẹ rẹ̀ nù lébi kọ́lé oṣó tó ní kóòtù tiẹ̀ títí ń pàṣẹ, táwa náà ti lè pàṣẹ tiwa. Ṣé rò pé kọ́lé oṣó fíìmù nìkan ní ń pàṣẹ ayé ni? Àwa kọ́lé oṣó ayé ni. Nínú yàrá wa láti pàṣẹ pé kọ́ máa rí báyìí, yóò sì máa rí bẹ́ẹ̀. Torí pé àṣẹ Ọlọ́run ń bẹ lára wa, àtìlẹ́yìn àwọn àgbàlagbà ń bẹ lára wa, àtìlẹ́yìn bàbá mi ń bẹ lára mi. Ọṣẹ ajé ń bẹ tí ń tà ní 500,000 wọ́n iná. Mo fẹ́ lànà. Àwọn ẹ̀yọ́nú owó, àwọn oṣólẹ̀ burúkú tí èèyàn fi dé yẹn nú ayé. Àwọn àgbákọ̀ àwọn ọmọlẹ̀ kan ń bẹ tí máa ń parí 15 million ní máa ń parí ẹ̀. Àwọn bàálù ni máa ń ṣe fún. Ẹnìkan wà ṣẹ́jú ṣọ́ba òun. Ń lọ ni o. Ṣẹ́jú sí lásán ni, ń lọ ni. Ara tẹ́ máa sọ pé ọba di àléèbá nù nítorí pé àwọn tí ń bẹ lẹ́yìn ọba ní ójó di àléèbá, àwọn nǹkan tí wọ́n ń lò lójó di àléèbá. Ìyẹn pé bá máa ti jọba ó wá sùn tẹ́tẹ́rẹ́. Ó gbọ́dọ̀ dira. Lára àwọn kan tí mo ṣe fún, ó pè mí ń jẹ tanú ní ẹnìkan máa lọ pé rí òun kankan. Ọlọ́kàn débẹ̀ náà lọ́ba ọkàn rí pé ẹyẹ kan kọjá ó bá sì ṣubú. Mo ní iṣẹ́ yẹn tóbi tó burú sí ni pé tó bá ti lò àwọn ẹyẹ àjẹ́ ní òlù ń tọ̀ ń pa. Ó ní mo ní bẹ́ẹ̀ ni. Mo ní lẹ́yìn èmi nìkan tí mo níṣẹ́ yìí lọ́wọ́ tí mo jogún ẹ̀ lọ́wọ́ bàbá mi. Mo lólógùn tó tún ní lọ́wọ́ yóò mọ̀ rẹ o. Mo nítorí wípé ara àwọn agbára nìyẹn, ara àwọn ògùn nìyẹn. Òṣẹ́ tó tọ́ tó bá ti lò sára tó yẹ pé bẹ́yẹn kan bá lóun pé rí ẹ̀ ń bi yóò ojú ẹsẹ̀ ni. Àwọn gbà wípé Ìlọrin ni mo wà lágbo ọba. Ẹni wí àtẹ́ bá ti ń bọ̀ wá, tẹ́ bá ti dé Ìlọrin. Ẹ̀yin ẹ sọ pé ilé epo MME Brolac lẹ́ ń lọ lágbo ọba. Ẹ sọ pé ilé epo MME Brolac lẹ́ ń lọ lágbo ọba. Ẹ wá béèrè Junction Olú Guest House. Ṣẹ́ni Junction Olú Guest House yẹn bí òpónà méjì sí ilé epo MM ní. Tọ́ba wá ti dé Junction Olú Guest House, orí signboard mi ń bẹ. Òrìṣàtọ́lá Ifágbérú Herbal Medicine Limited. Fọ̀gánáísà kan wà ní Junction Olú Guest House yẹn. Orúkọ fọ̀gánáísà yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ. Lọ́dọ̀ Alhaji Fọ̀gá yẹn bèrè ilé Fágbérú ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé. Ọmọ apẹkẹpẹkẹ òjò ń papá nù. Sórí béèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Ìmọ̀ràn tí kàn gbà wá ni pé gbogbo iṣẹ́ tó bá lò tí ó fà ó sẹ́yìn mọ́ lò ó. Sórí ó lè bá àwọn kan láàmú ṣùgbọ́n 95% èèyàn ní ọ̀bá láàmú. Gbogbo àwọn eré èèyàn káàkiri, àwọn ẹṣẹ́ èèyàn káàkiri. Gbogbo èèyàn kọ́ ló bá ara lára mu. Yìí máa ń dá èèyàn padà sẹ́yìn ni. Má ṣe eré sá. Àwọn kinní kan tó ń wá wàkúwà káàkiri, Ọlọ́run yóò padà sọ ọ́ dèrò ẹ̀yìn. Ọkàn rí pé bọ́bá ga ó sì wálẹ̀ yìí torí pé nǹkan ọ̀hún ni. Sórí ká lo odidi igún, àkàlà, ọ̀sìn, ẹyọrá, ológésà láti fi pilẹ̀ ọlà fún ọ. Sórí o lè mọ́ dìde yìí lẹ́ẹ̀kan náà. Sórí wẹ́rẹ́wẹ́rẹ́ tó máa gòkè ní. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ wa lọ tó fi dókè. Tó bá wá dókè tó jẹ́ pé nǹkan ẹranko, egbòogi ló fi gòkè kó o tó wálé ọ̀nà ó jìn.
ò ní dààmú ò ní ṣeré ṣá o ọ̀nà wa ọ̀la o má sùn o béèyàn bá ti sùn yóò débi tí ń lọ o ẹ like ẹ share ẹ comment ire o ire gbangba.